pé this is an important assignment. Lẹ́ ń lọ ṣe. Mo sì fẹ́ kó tọ́jú àwọn ọmọ dáadáa. Mo sì fẹ́ tó bá ṣe dáadáa, ṣé o mọ̀ pé command wa yìí ó máa rí ṣe dáadáa, á dẹ̀ gbóríyìn. Nídìí èyí, tí o bá ti rí problem náà, kẹ́ send sílé. Ṣé handset ẹ wà lọ́wọ́ ẹ? Ó wà níbí sir. Okay. If there is any problem, I will send reinforcement. ọkọ̀ máa ṣe bí ọ̀bọ ni o lè bá múlò nígbà bá gbẹ̀bọ̀ sí lórí láì gbẹ̀bọ̀ bá kọ̀kẹ́ bára alájọ ikú náà tó kúmọ̀ ọdún méjìlá gbáko ọmọdé kọ̀ fún un ajá àjàtáyà ọjọ́ wí àmọ̀ wí. lélẹ̀ ìmọ̀ bá dojú àpò pọ̀ ọlọ́run àjẹ́ èmi lè kúkú ara mi lè pẹ̀lú ojú rẹ̀ yọjọ́ mi ìjẹ̀jẹ̀ ìgbé bá ti tí ọ̀nà ọ̀pá ẹ̀ nínú wọn ti tí ọ̀nà ọ̀pá ẹ̀ fún wa.
What are you doing here?